Ẹ kú dédé àsìkò yìí o. Ẹ̀yin náà ni mò ń kí. Ẹ̀yin ò rí ìgbádùn tàbí ará ilé ò rí ṣòro mọ́ sáré ká. Tó jẹ́ wípé kò ní dé àsìkò tẹ́yin bá rí ṣòro nìkan lẹ máa pe ẹbí ará yín láti bá yín dá sí. Àsìkò tára bá dẹ̀yìn, ẹ̀yin ní lásìkò kankan pé ará ilé mo ní ń kí yín ni o, mo ní ń bèrè àlàáfíà yín ni o. Ìwà olè ni. Ẹbí mi pé kí nìdí? Lọ́wọ́ kọ̀ọ̀kan àwọn tẹ́yin ń pè lásìkò tẹ́ ní ṣòro láwọn náà ní ìdojúkọ tiwọn. Tẹ́yin ò sì fi ra yín sílẹ̀ láti ràn wọ́n lọ́wọ́. Ìrànlọ́wọ́ ní gbogbo ìgbà kì í fi gbogbo ìgbà ṣe ká fún yàn lówó. Ká dúró ti ni, ká bá ni sọ̀rọ̀ gan ní ìgbà míì. A máa mú ọkàn tó gbóná, a máa sọ di tútù. Òun ni mo ṣe ní kí fojú máa gé ètò ní pé àkíyèsí yín sí wípé bó bá gòkè dé ìgbà tẹ́yin bá ní ṣòro nìkan lẹ́ ń pe àwọn ẹbí yín, olè lẹ́ ń jà wọ́n. Ẹ má jẹ́ ó jẹ́ àsìkò ìṣòro nìkan ẹ pé wọ́n. Bó bá tutù náà bí ò bá sí ṣòro, ẹ jẹ́ a jọ máa bèrè àlàáfíà ara wa.